Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o ajé ògúngún ní sọ ní sọ́bògì. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. ajé tó bá ń bẹ nípò àwùsí èdè lóní kò dé. tó bá ń bẹ ní dòrò máa wíṣẹ ọ̀bọ̀bọ̀ lóní kọ́ ọmọ tí ẹ gbọ́. tó bá ń bẹ níwọ̀n rẹ̀ bí ojúmọ́ rẹ̀ tí wọ́n wá kọ́ ọmọ sọ̀sẹ̀ rárá. ajé ta múròkó ta múra. orúkọ tèmi ni Jinad Lukman kékeré awo balógun ìlédì olórí olówó Ọ̀ṣun state. ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí àwọn èèyàn máa ń fi ẹ̀mí rẹ̀ mí àwọn èèyàn máa ń pààrọ̀ kádàrá ọmọlàkejì síra wọn. abẹ́ gbọ́ ọlọ́ Elédùmarè kó má jẹ́ ká ṣìrìn ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí sápẹ́ tí omi kó má jẹ́ ká ṣiṣẹ́ kó má jẹ́ ká bọ́ sọ́wọ́ ọmọ aráyé. tẹ́rí lérí oògùn owó tá à ń sọ yìí àwọn kan tó máa ń lo ẹ̀mí ẹlòmíì tí wọ́n tún fi ṣe oògùn owó yìí wọ́n tún fi ẹ̀mí ra ara pé wọ́n fi ẹ̀mí ra ẹ̀mí náà ni wọ́n fi ẹ̀mí ẹnìkan wọ́n fi wá owó fúnra wọn ni. abẹ́ gbọ́ nínú èyí ẹlòmíì ó máa ṣàìsàn wọ́n ní a fẹ́ fẹ̀mí rẹ̀mí fún wọ́n máa ń fi ẹ̀mí wọ́n máa fi ń rẹ̀mí Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kí orí wọn gbàbọ̀dé. àsìkò oògùn owó tó ṣe àsìkò rẹ̀ tó expire nù. abẹ́ gbọ́ nítorí pé ní wọ́n ní tí a bá fi gọ̀gọ̀ fà ntọ́wọ́ rí òtó ni tó ń fi gọ̀gọ̀ fà àsìkò rẹ̀ tó gùn náà tó ó fẹ́ ṣiṣẹ́ dànù kò sọ́gbọ́n láyé nítorí bá ti jẹ́ ìwọ nǹkan tí wọ́n bá ṣe sọ fún ọ ìgbà tó bá jẹ́ gan ìwọ̀gàn ò ní mọ̀. ṣé ń gbọ́ mi ìgbà tó jẹ́ ìwọ̀n ò ní mọ̀. àwọn àgbàlagbà máa ń sọ pé wọ́n ní ewé sunko àsìkò rẹ̀ ló tó. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé.